tá a gbọ́dọ̀ kìlọ̀ fáwọn èèyàn àṣejù ni kéèyàn ó promote sáyẹ́nsì ń bí ẹ̀sìn débi pé kọ́ wá neglect kọ́ má wàá ka kí lọ́lọ́run wí ìlànà ìtọ́jú original èyí ò ní ọ̀dà o so àwọn ọ̀nà méjèèjì ni ká gbà wò kì í ṣe wọ́n ló mọ́ fa pẹ́ẹ́rẹ́ lélẹ̀ pé àwọn ìlú tó tún ti dàgbà sókè jù wá lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ní Egypt ní Saudi ní Qatar ní bomi ní ìjọba aláwọ̀ rẹ̀ wọ́n encourage àwọn èèyàn aráwọn aládàáni tó nílé aráwọn tí ó wà sẹ́ńtà ìjọba tí wọ́n lo telescope tí ó gùn tí ó pé ní kò sí bí nǹkan náà ti lè jìnnà tó bí ìgbà tó wà wájú rẹ̀ báyìí mo lápẹẹrẹ rẹ̀ lẹ́jẹ́ ọ̀bá yé ni ahò ojú tí èmi fi sójú yìí torí pé yóò sùn tí ó wà ní jìnnà yóò sùn máwájú tí ò ní rí bọ́ bá jìnnà púpọ̀ yóò rí èyí ò nínú ṣẹ̀ríà kò sí yàtọ̀ wọ́n ní ọba mu pẹ̀lú dànàbí ní súnmú lè rúyà tì yí rúyà náà ní bẹ́ẹ̀ bá fi gíláàsì rí nǹkan àti rúyà àti ó sì yọ gíláàsì orí nínú ṣẹ̀ríà là ń wí o kò sí yàtọ̀ mbẹ́ ńlọ́fà tí à ń lo telescope yẹn láti aid láti ràn án lò wá lọ́wọ́ láti gbá sẹ́wọ̀n pé ń jọ̀hún wàhálà wọn ń ṣe wọ́n sọ gun òkè ẹlòmíràn gun àjà kò sí tí wọ́n ń ṣe náà nígbà pé kékeré yẹn súnmọ́ káwọn súnmọ́ ṣàmùpé téèyàn bá ṣe súnmọ́ nǹkan ní ṣe máa ń rí thank you bàbá wa rí n ta gbòkó nù yàrá wa bí iná tí ó sì súnmọ́ wa ọlọ́run ló fi mọ́ máa nẹ́bí àdámọ́ kì í ṣe wọ̀ àmọ́ ká mọ́ attempt ká mọ́ gbìyànjú rárá pé sáyẹ́nsì láwa gbèrú àwa sọ kùránì àti súnà àsọ̀lẹ̀ kódà mo á mú àpèjúwe wa pé lọ́dún tí ò pẹ́ rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn scientists ní gẹ́gẹ́ bí ìmọ̀ tọ́lọ̀ ń fi mọ̀ àwọn o kò ṣeé ṣe wọn oróṣù ìjọba yìí ìmọ̀ bá a mú tí wọ́n bá wí bẹ́ẹ̀ gbà mí nígbà tọ́lọ̀ ó gbèsè rẹ̀ dé lọ́dún yìí gbogbo tí ń wí ọ̀tọ́dún mẹ́wàá o wọ́n rí oṣù lọ́dún yìí lọ́pọ̀lọpọ̀ ọdún wọ́n rí ní Saudi wọ́n rí ní bomi wọ́n rí Nàìjíríà overwhelmingly nítorí kù nípa àwọn tó gbẹ́sìn yé ọba ya nítọ́ sáyẹ́ǹsì ó jókòó lọ́dún yìí ètò Ọlọ́run wí ó ti fagbára rẹ̀ jù ó ti ń jẹ́ pé èèyàn gbọ́ sẹ̀rí àyè nù kì í ṣe pé ká máa wá promote sáyẹ́ǹsì lébi pa àwa fẹ́ fi replace alukur'anu wa sunna again hekima ńláńlá ni pé Ọlọ́run ò ní pé ní tí èèyàn kéńké ní màṣẹ́ òun ni gbogbo wọn máa wá fi determine oṣù. Then there's another thing àti ìsọ̀nbi èbó bọ̀ bẹ́ẹ̀ kí n sọ nísìn tọ́pọ̀lọpọ̀ ó wà nù tíra àwọn àfáà àti ṣàlàyé rẹ̀ ti pẹ́ òun ni pé wọ́n máa ń rò pé ní oṣù tó bá ti yọ dandan ni ká fi gbààwẹ̀ oṣù tó bá ti yọ dandan ni ká fi sínú is wrong oṣù tí a bá rí lọ́lọ́run ní ká fi ṣe kíni ká fi gbààwẹ̀ oṣù tí a bá rí ọlọ́run ní ká fi ṣe kíni ká fi sínú ìmọ̀ bóyá àlàyé yẹn yé oṣù tó yọ yàtọ̀ sí oṣù tí kíni tààrí olúwo lo oṣù tó yọ fi pa wá láṣẹ ká gbààwẹ̀ èyí tààrí ọ̀pọ̀lọpọ̀ understand àárín yẹn nínú àwọn àlùfáà tó ń yanjú ẹ̀ púpọ̀ ní Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah Ibn Taymiyyah ní tẹ́ bá lọ wo ìtumọ̀ al-hilal kí ni jẹ́ al-hilal gẹ̀ẹ́dá ń pè huwa ma ahalla an-nasu bihi wa a'lanu wa rafa'u aswatahum òun ní táwọn yẹn rí pé ní oṣù yọ ti ń jẹ́ hilal nù kọ́dà ní èdè Lárúbáwá Ibn Taymiyyah lóṣù tó bá yọ táwọn èèyàn ò rí tí wọn ò kígbe pọ̀ yọ ọyọ ni kìí ṣe hilalu kìí ṣe gíní kìí ṣe hilalu nínú èdè àti nínú ṣẹ̀ríà so àwọn ó yẹ ká gbọ́ àwọn kìíní yìí náà yé oṣù lè yọ nobody disputing the fact pé ó lè yọ kámẹ́rì ànábì náà ní wa ń gún mọ́ alaykum gbogbo ọjọ́ ọba jẹ́ rí ó mọ̀ pé èyí tẹ́ ẹ rí lọ́lọ́ ní ẹ lò kìí ṣe ìtọ́ yọ nù sáyẹ́ǹsì o ó lè yọ nù sáyẹ́ǹsì kámẹ́rì. Because another fact ni pé kódà bí sáyẹ́nsì bá fi rinlẹ̀ 100% we must cite it we must because nta nàbí wáyé fún wa ni pé lè ro yàtì yìí súnmọ́ wà á fèrú ẹni tó bá gbààwẹ̀ láì rí oṣù kò tẹ̀lé àṣà ànábì sallallahu alaihi wasallam tó ìpè ní ọkàn wo sáyẹ́nsì pé wọ́n ti lé yọ ìjọba yìí again mo ń repeat ẹ̀ inú ṣẹ̀ríà ọ̀tọ̀ lóṣù tó yọ
ọ̀tọ̀ ní kíni oṣù tá a rí, ọ̀tọ̀ lóṣù tó yọ, ọ̀tọ̀ lóṣù tá a rí. èwo ni ṣẹ̀rí àbẹ̀ ọ pé o lò èyí tó yọ oṣù tá a rí, sọ́rí oṣù tá a rí kìí ṣe oṣù tó yọ lérò òyàtì oṣù tá a rí. bẹ́ẹ̀ni jazakumullah. Sheikhul Islam Taymiyyah analyze ẹ̀ púpọ̀ àtàwọn àlùfáà mi pé kódà tí lójú ọjọ́ pé nu ṣẹ̀ríà téèyàn bá lóhùn róṣù yọ lọ wí fáláṣẹ mùsùlùmí, that's another key point. kò sí ìkéde ẹgbàáwẹ̀ túnú lọ́wọ́ àfa ọwọ́ aláṣẹ mùsùlùmí ló ṣe kíni ọlọ́wà. apologies to àwọn àlùfáà wa àti gbogbo àwọn tá a jọjọ́ máa kéwú n ti ń jẹ́ sìn nìyẹn. ó níbi tọ́lọ̀ ń gbé gbogbo nǹkan kà. ẹ lọ́ọ́ gbààwẹ̀ wọ́n róṣù, ẹ lọ́ọ́ sínú wọ́n róṣù, olúwo fi sẹ́nu àfa. ẹnu ta ló fi sí? ẹnu aláṣẹ. ẹnu aláṣẹ. òun lọ́jọ́ jẹ́ pé níjọ́ òun lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam Abdullahi bin Umar àgbà àfáàní nínú àwọn sàhábì ànábì Muhammad sallallahu alaihi wasallam. òun ló gba hadithi tó ń rinlẹ̀ wá pé tara an-nasu al-hilal, tara an-nasu al-hilal. àwọn èèyàn ń wá oṣù ni mo fi ń sọ pé wọ́n ti ń wá over 1000 years. ǹjẹ́ òní dáwà náà wà mọ́ ọlọ́run ní járí. àmín ya Allah. àmín. ẹ̀sà mi ń lé ẹ̀sìn nu ẹ̀sìn ni. gbogbo sáyẹ́nsì tá a bá lò sẹ́ we must cite it. tá a bá cite ẹ̀ kì í ṣe hilal. oṣù tó yọnu kì í ṣe kíni kì í ṣe hilal, kì í ṣe oṣù tá a rí. oṣù tá a rí lọ́lọ́run ní a fi gbà wẹ̀, èyí tá a rí lọ́lọ́run ní ká fi gba àwòrán náà sí ní ká fi sínú. súnmọ́ lérò ìyàtì wà á kì í ṣe oṣù tó yọ. exactly ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì. Allahu Akbar. Ibn Umar ní tàrọ an-nasu al-hilal, àwọn èèyàn wá oṣù wọn fẹ́ rí, àṣekéèyàn jáde kọ́ máa wá oṣù ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Ibn Umar lójú ayé ànábì tàrọ à ìtumọ̀ tàrọ alédè lárúbáwá látara rírí náà ni, àmọ́ kéèyàn wá nǹkan tó fẹ́ rí tàrọ à. gbogbo wọn wá jáde wọn wá olèmínà jáde farọ àìtùbù mo rí oṣù yìí ń jọ yìí. the next thing tí Ibn Umar ṣe àfáàní Ibn Umar kò announce ibi tá à ń lọ nù. qala fa akhbartu an-nabiyya sallallahu alaihi wasallam, mo wá lọ bá láṣẹ mùsùlùmí. this is another point tí máa dà nǹkan rú. ànábì sàfà nìkan ọlọ́run pa méjèèjì pọ̀ fún kínní. àti olórí ẹ̀sìn. ọ̀pọ̀lọpọ̀ kí understand pé olórí ẹ̀sìn ni ọ́, àmọ́ Ọlọ́run ò sí ọ́ lólórí ayé, ò lè lo authority olórí ayé. bọ́lá ń bá kó méjèèjì pọ̀ fún ọ bó ti rí lánàá lójú ayé ànábì sallallahu alaihi wasallam àtàwọn àwọn generations tó tẹ̀lé, ẹni ó gbé lórí ayé náà ló lórí kíni olórí ẹ̀sìn, yóò máa wá pàṣẹ ẹ̀sìn, yóò máa pàṣẹ ayé. àmọ́ ní àṣẹ ìlú àtàṣẹ ẹ̀sìn tún ìwọ̀n.